kí n má jẹun. Do not eat anything there. Ẹ̀rù jẹ̀jẹ̀ kan ń bẹ nílé Olúfẹ̀. Ọkàlẹ́ bá jẹ́ yóò di dandan kó ya ìhà. Ìwọ́n tó jalè ó yẹ kó mọ̀ kó máa dáhùn fún consequence. Èmi jalè. Yes. Do you know the implication of all these things that you say? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó dàbí pé kò ń ṣojú lásán o. Ẹ̀rù jẹ̀jẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀. Wọ́n fẹ́ wọn. Kò sóògùn tó wù ká sí dàbí kú jagun lábí òrìlé ẹ̀bùn dọ́là. No, gba ayé lélẹ́yìí o. Bẹ́ẹ̀ báyìí lè gbé jáde òpin ilẹ̀ tẹ̀lé. ṣé àwọn oníṣègùn yẹn ni babaláwo? No, yahoo ni babaláwo. Báwo ni ìbá ṣe dùn kémi ìrètí ẹ̀ máa pàdé rárá. Aburú tí ó bá ṣe ọmọ pẹ́pẹ́yẹ tí àṣà fi gbé. Ikú tó rí nǹkan jẹran ẹ̀jẹ̀ lásán ni kí ni. Àṣẹ ń tà mọ́ lámọ̀, ń tà ò mọ́ a ò mọ́ ni. Ikọ́ ṣẹlẹ̀ o.